Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2025. Àkòrí: ìrẹ̀lẹ̀ ìwà bí Ọlọ́run. Ìwé orin Jésù onírẹ̀lẹ̀ ọmọ Ọlọ́run. Ẹ̀kọ́ àkọ́sórí. Nítorí ẹnikẹ́ni tó bá gbé ara rẹ̀ ga lẹ̀ á ó rẹ̀ sílẹ̀, ẹnikẹ́ni tó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀ lẹ̀ á ó sì gbéga. Ìwé LUKU orí 14 ẹsẹ̀ 11. Bíbélì kíkà. Ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 10 dé 17. Ẹ rẹ̀ ara yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ará, ẹ má ṣe sọ̀rọ̀ ibi sí ara yín. Ẹni tí ó bá ń sọ̀rọ̀ ibi sí arákùnrin rẹ̀ tí ó sì ń dá arákùnrin rẹ̀ lẹ́jọ́, ó ń sọ̀rọ̀ ibi sí òfin, ó sì ń dá òfin lẹ́jọ́. Ṣùgbọ́n bí ìwọ bá ń dá òfin lẹ́jọ́, ìwọ kì í ṣe olùṣe òfin bí kò ṣe onídàájọ́. Olófin àti onídàájọ́ kan ṣoṣo ní ń bẹ, àní ẹni tó lè gbàlà tí ó sì lè parun. Ṣùgbọ́n ta ni ìwọ tí ń dá ẹnìkejì rẹ lẹ́jọ́? Ẹ wá nísinsìnyí, ẹ̀yin tí ń wí pé lónìí tàbí lọ́la àwa ó lọ sí ìlú báyìí, a ó sì ṣe ọdún kan níbẹ̀, a ó sì ṣòwò, a ó sì jèrè. Nígbà tí ẹ̀yin kò mọ ohun tí yóò wù lọ́la, kí ni ẹ̀mí yín? Ìkúùkù sáà ni yín tí ó hàn nígbà díẹ̀, lẹ́yìn náà á sì túká lọ. Èyí tí ẹ bá fi wí pé bí Olúwa bá fẹ́, àwa ó wà láàyè, a ó sì ṣe èyí tàbí èyí nì. Ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin ṣe féfé nínú ìfọnu yín. Gbogbo irú ìṣeféfé bẹ́ẹ̀ ibi ni. Nítorí náà ẹni tó bá mọ rere ṣíṣe tí kò sì ṣe, ẹ̀ṣẹ̀ ni fún un. Ẹ̀kọ́. Àpọ́stélì Jákọ́bù ń kọ̀wé sí àwọn ènìyàn rẹ̀ nípa ohun tí ó ṣe pàtàkì nínú ayé: ìrẹ̀lẹ̀. Ìwà ìrẹ̀lẹ̀ yìí ṣe pàtàkì fún ìgbé ayé Kìrìsìtẹ́nì ní tara àti ní ti ẹ̀mí. Jákọ́bù pàṣẹ fún gbogbo onígbàgbọ́ láti rẹ̀ ara wọn sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run gẹ́gẹ́ bí àfarawé ìgbé ayé Jésù Kristi Olúwa wa, ẹni tí ó jẹ́ àwòkọ́ṣe wa. Àpọ́stélì Pọ́ọ̀lù jẹ́ ọ̀mọ̀wé, ó ní ìmọ̀ tí ó yè koro nínú ẹ̀kọ́ ìjìnlẹ̀ Bíbélì lábẹ́ ìjọba Gamalieli. Ó jẹ́ Farisí àti akẹ́kọ̀ọ́ gboyè nínú òfin Mósè, èyí tí gbogbo ènìyàn ń bọlá fún. Ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 5 ẹsẹ̀ 24 dé ẹsẹ̀ 40. Ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 5 ẹsẹ̀ 24 dé ẹsẹ̀ 40. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá Pọ́ọ̀lù pàdé ní ojúkojú, ó gba ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ìtẹríba. Nígbà tí wòlíì Àìsáyà bá Ọlọ́run pàdé ní ojúkojú, ó jẹ́wọ́ wípé ègbé ni fún mi, nítorí mo jẹ́ aláìmọ́ ètè, mo sì ń gbé ní àárín àwọn aláìmọ́ ètè, nítorí ojú mi ti rí ọba Olúwa àwọn ọmọ ogun. Ìwé wòlíì Àìsáyà orí 6 ẹsẹ̀ 5. Èyí ni ìwà ìrẹ̀lẹ̀ nínú gbogbo Bíbélì. Àwọn tí ó bá ní ìwà ìrẹ̀lẹ̀ ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa. Ìwà ìrẹ̀lẹ̀ kì í ṣe ohun tí ènìyàn lè máa díbọ́n wípé òun ní, ṣùgbọ́n ó jẹ́ àbùdá Ọlọ́run nínú wa. Bí o bá gbé ara rẹ ga, Olúwa yóò rẹ̀ ọ́ sílẹ̀. Bí o bá rẹ̀ ara rẹ sílẹ̀ nínú erùpẹ̀ ilẹ̀ níwájú Ọlọ́run, yóò gbé ọ ga ní àkókò. Wọ́n yóò rí wípé ohun tí ó dára ni yóò máa farahàn nínú ayé rẹ jù láti máa ṣe àfarawé ohun tí kò dára. Yọ̀ǹda gbogbo ayé rẹ fún Jésù Olúwa kí o lè mú ìfẹ́ rere rẹ̀ ṣẹ nínú ayé rẹ. Ẹ̀kọ́ àmúrelé. Ìwà ìrẹ̀lẹ̀ tòótọ́ kì í ṣe láti díbọ́n nípa ayé rẹ, ṣùgbọ́n láti fi ayé rẹ fún Ọlọ́run ní tòótọ́, láti lè fi ìwà bí Ọlọ́run hàn. Àdúrà. Jésù Olúwa, kọ́ mi láti rìn ní ìrẹ̀lẹ̀, kí ìgbé ayé mi lè máa fi èso ìwà ìrẹ̀lẹ̀ hàn nínú gbogbo iṣẹ́ mi ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.